More old school music at oldnightjaw.com. Orúkọ tèmi ni Chief Ifákúnlé Agbọ́dẹ̀wó ẹlẹ́mọ̀nà of Osogboland tí mo ètò jẹ́ káwo lẹ́yìn of Osogboland tí mo jẹ́ ọ̀kan pàtàkì nínú olóyè bàbá Kabiyesi Àtaọ́jà tìlú Òṣogbo. Òní ni à ń bọ adé tí a mọ̀ sí orí pé láti bọ orí ọba. Òní náà sì ni à ń bọ adé torí pé kò sí ẹnikẹ́ni tí kò ní orí. Tá a bá ti bẹ̀rẹ̀ ọdún Ọ̀ṣun-Òṣogbo olúkálukú ló ti ní sísẹ̀ntẹ̀lé, a ti ṣe ìwọ̀ pópó, a ti ṣe olójú mẹ́rìndínlógún. Òní ni ìbọ adé tá a mọ̀ sí ìbọ orí. Nínú ìṣẹ̀dá Òṣogbo gangan ni láti mọ tí ń jẹ́ Òṣogbo. Nínú tí ń jẹ́ Òṣogbo gangan orí náà wà ń bẹ̀. Ìwọ̀ pópó ètùtù rẹ̀ ni pé gbogbo èèyàn ti ń bọ̀ láti òkèrè, láti ọ̀tún látòsì, ètùtù rẹ̀ láṣẹ yẹn ilé ti wọ̀ pópó. Ẹ̀ẹ̀kejì níbẹ̀ ni ti náà olójú mẹ́rìndínlógún tí à ń ṣe tá a ṣe ní last Thursday bọ́tí Ọlọ́run ṣe etí àwọn tó ní Òṣogbo tí wọ́n bá nínú igbó tí wọ́n fi ń ṣe ètùtù lọ́wọ́ irin náà olójú mẹ́rìndínlógún yẹn iná láti tẹ̀lé títí tó fi di òní gangan tó jẹ́ ijọ́ ajé tó jẹ́ Monday ní ìbọ orí ọba. Wọ́n ń bọ orí ọba lọ́wọ́ báyìí. Gbogbo àwọn ọba tí ó ti lọ, gbogbo àwọn nǹkan ọ̀ṣọ́ wọn pátá wọ́n fẹ́ kó gbogbo ẹ̀ jáde náà sì tẹ́ máa rí. Iná ni orí tí à ń bọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó bá ti di ijọ́ Jímọ̀, ijọ́ náà ni igbá ní ó lọ sí odò. Ní à á ṣe ìpèsè fún ìyá lódò. Ní tí ìyá retí lọ́dọọdún iná ni. Ọ̀ṣun yìí ni kò jẹ́ kí ogun kó jà ní Òṣogbo. Ọ̀ṣun yìí kò sí téèyàn bá wá débẹ̀ téèyàn kò kì í rí. Ẹ ti ń wá ọmọ, ẹ ti ń wá ọkọ, ẹ ti ń wá ajé, ẹ ti ń wá gbéga lẹ́nu iṣẹ́. Tẹ́ ẹ bá ti bu àgbo yìí lọ́pọ̀lọpọ̀ ń pè ní omi, kò dẹ̀ kí ń ṣe omi àgbo ni. Tẹ́ ẹ bá ti bù pẹ̀lú gbàgbọ́ yín, Ọ̀ṣun sì dáhùn sí ìbéèrè yín tí ó sẹ̀yìn Ọlọ́run ọba ni à ń ṣe. But orí ló ní ṣe. Kò sí téèyàn bá fẹ́ ṣe láyé téèyàn bá ti tọ́jú orí ò lè tẹ̀lé. Orí náà ni Kábíyèsí Àtaọ́jà ọba wa ní ń bọ lénìí. Ẹlẹ́dàá gbogbo wa yóò gbé wa, ẹlẹ́dàá àlù iná ni wọ́n ń bọ. Iná ń ṣe lọ́wọ́ nínú ilé báyìí kọ́ wa tó di pé àwa ṣe gbangba níta báyìí yóò dẹ̀rọ̀ wá lọ́rùn. Ìlú Òṣogbo kò ní bàjẹ́. Orúkọ tèmi ni Chief Ifákúnlé Agbọ́dẹ̀mú ẹlẹ́mọ̀nà of Osogboland káwo lẹ́yìn tìlú Òṣogbo. Bàbá Kábíyèsí nínú Oyètúnjí Ọlánìpẹ̀kun Láròyè obì bàbá Kábíyèsí Gbàgbọ́lá Àlàó obì wọn rèé o ní ọ̀nà rẹ̀ jọ́pọ̀ rẹ̀.
Orúkọ mi ni olóyè Kamaldeen Yusuf, ọ̀tún babalọ́jà ọjà sọ́sá ní ìjọba ìbílẹ̀ Òṣogbo. Ayẹyẹ ọdún Osogbo ló ń lọ ní ààfin bàbá ọba Jimoh Oyètúnjí Ọlánìpẹ̀kun lára oyè kejì. Eléyìí kì í ṣe àkọ́kọ́, ọjọ́ òní ni Iboriade. A ti bẹ̀rẹ̀ tipẹ́, orò la kọ́kọ́ fi bẹ̀rẹ̀. Nígbà tí a ṣe orò, a ṣe Ògún. Nígbà tí a ṣe Ògún, a ṣe Ṣàngó. Nígbà tí a ṣe Ṣàngó tán, òun náà ni a ṣe egúngún. Lẹ́yìn egúngún, òun náà ni a ṣe Ifá. Lẹ́yìn Ifá, òun náà ni olójú mẹ́rìndínlógún. Lẹ́yìn ẹ̀ náà Ìbọ̀ríbadé, èyí tí à ń ṣe lónìí náà ni à ń ṣe lọ́wọ́ ní ààfin àtọ̀ọ̀jà ọba Jimoh Oyètúnjí Ọlánìpẹ̀kun lára oyè kejì. Gẹ́gẹ́ bí àdéhùn tí ń bẹ láti gba ìwáṣẹ̀ nígbà tí bàbá wa ọba wa Gbádéwọ̀lú tí wọ́n ti wọ̀lú lára oyè àti tìmẹ̀yìn náà ni wọ́n ti bá Ọ̀ṣun-Òṣogbo múlẹ̀ tí wọ́n bá ṣe àdéhùn pé gbogbo àwọn tí ó sọ fún àwọn pé àwọn máa ṣe tí ìlú Òṣogbo fi máa tẹ̀síwájú òun náà ni àwọn ó ṣe. Ọba tó bá ti wá wà lórí àlééfà ní ọjọ́ òní, wọ́n á ṣe ètùtù fún ọba ní inú ilé torí ọba ti kúrò ní tiwa nìkan, ọba ti kúrò ní tí èèyàn lè kọlù. Kódà bí ààrẹ orílẹ̀-èdè bá dé báyìí, ọba ò sínú ẹni tó gbọdọ̀ jáde sí mọ́ nítorí pé ó ti gbé àwọ̀ tuntun wọ̀, wọ́n ti ṣètùtù àwọn bàbá rẹ̀ fún. Èyí náà ni ó wà mú wọn kó gbogbo adé ìṣẹ̀ǹbáyé, gbogbo àwọn ọba tó ti jẹ sẹ́yìn, wọ́n á kó àwọn adé náà sí ìta, wọ́n á ti bọ́ wọn nínú ilé, wọ́n á kó síta tí gbogbo ara yóò rí. Tó yẹ pé ẹni tó bá ti dé bẹ́ẹ̀ rí pé àwọn ọba pẹ̀lú adé tí wọ́n ń dé sórí àṣẹ ni, tí wọ́n bá sì ti sọ àṣẹ ti gùn, wọ́n á wá kó síta kó lè jẹ́ àǹfààní fún gbogbo àwa tí a jẹ́ ọmọ Oòduà àti ẹni tó wà ní gbogbo àgbáyé láti wá jẹ àǹfààní. Kò sí àdúrà tí yẹn bá tọrọ níbi adé yìí tí àwọn ọba tó ti lọ yìí tí wọ́n ti jẹ tí kò ní gbà. So léyìí náà ni wọ́n á tún wá ṣe àdúrà léè tí ó pọ̀. Gbogbo àwọn ọba tó bá ti gbéṣẹ̀, wọ́n á kí wọn ní ọ̀kọ̀ọ̀kan, wọ́n á sì dá obì láti orí ọba àkọ́kọ́ dé orí ọba tí ọba wà níbẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe lénìí. Tí wọ́n bá ti ń da obì ọba kọ̀ọ̀kan, òun náà ni wọ́n mọ wò bóyá bí wọ́n bá ti yàn, wọn ò ní parọ́. Wọ́n sọ pé obì eléyìí ó yàn ni, ìlú ó sì máa dùn, yóò sì máa tùbà, yóò máa tùṣẹ́. Bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe lénìí o. Gbogbo obì tí wọ́n dà látòrí àwọn bàbá wa Gbádéwọ̀lú àkọ́kọ́ títí lórí bàbá wa ọba Jimoh Oyètúnjí Ọlánìpẹ̀kun lára oyè kejì, obì tí wọ́n dà lónìí náà, obì náà yàn ni. Léè tó túmọ̀ sí wípé gbogbo àgbáyé orílẹ̀-èdè wa àwọn tí ń bọ̀ wá láti wá bá wa ṣe ayẹyẹ ọdún Òṣogbo ọjọ́ òní tí wọ́n ṣe Ìbọ̀ríbadé, ó ti fi ọ̀nà ayọ̀ sílẹ̀ fún wọn, ọ̀nà àlàáfíà pé kò ní sí wàhálà, kò ní séwu wípé tọ̀ gbogbo tí wọ́n ṣe ní ètùtù ó ti gbà. Léè tó yẹ gbogbo àwọn tó bá ń bọ̀ ayọ̀ ni wọ́n á dé, àwa tí wọ́n sì wọ́n ń bọ̀ wá náà wọ́n bọ̀ wá láyọ̀. Ohun tí wọ́n ń ṣe lénìí tó dálé lórí nìní, so yóò ti fi ọkàn ọba balẹ̀ pé lẹ́yìn eléyìí báyìí kí a máa múra odò Ọ̀ṣun ni ó kù. Ṣùgbọ́n tí wọ́n bá darú nǹkan báyìí tí wọ́n da obì tí obì ọba yàn, inú ọba ò ní dùn, ara ọba ò ní yá. Ṣùgbọ́n obì tí wọ́n dà lónìí láti bí wọ́n ti dà débi orí bàbá wa ọba Oyètúnjí lára oyè kejì, obì náà yàn o. Lè sọ pé inú bàbá sì ń dùn pẹ̀lú gbogbo àwọn olóyè ìlú Òṣogbo àti gbogbo àwọn bàbá lọ́jà, ìyá lọ́jà àti gbogbo àwọn baálẹ̀, gbogbo kódà aṣojú ìjọba ọwọ́ àǹbí tó jẹ́ kọmíṣánná fún ètò àṣà, àwọn ni gómìnà náà wá. Inú tàwọn náà ń dùn pé obì tí wọ́n dà ọyàn. Lè sọ pé gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun a ti wà nínú ayọ̀ tó pé àwa gómìnà wa Sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Jackson, àwọn náà ni ó gba gbogbo àwọn gómìnà lálejò sí ayẹyẹ ọdún Òṣogbo àti gbogbo àwọn tó bá ń bọ̀ wá ní àti òkèrè. So lélẹ́ ọjọ́ òní àsìkò tá a wà yìí, lásìkò tá a wà láàfin àtọ̀ọ̀jà, gómìnà náà ti ń gbọ́ bá nígbà tí aṣojú wọn ti wà mí pé obì ti yan ó. Gbogbo àwọn tí ó bá wọ ìlú Òṣogbo wọn gbọdọ̀ wọ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. A sì ń fi àdúpẹ́ yìí dúpẹ́ lọ́wọ́ gómìnà fún ètò ààbò tó pèsè ní ìpínlẹ̀ Ọ̀ṣun fún gbogbo àwọn tí máa ń bọ̀ wá láti òkèrè pé wọ́n lè wọ ilé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Kò sí wàhálà nípínlẹ̀ Ọ̀ṣun o.
ìdùnnú la fi ń ṣe ayẹyẹ ọdún Òṣogbo lọ láti ìgbà tí ó ti bẹ̀rẹ̀. Àwọn agbófinró dúró wámúwámú, bẹ́ẹ̀ náà ni wọn ò sì fi ètò ààbò ṣeré. Ọkàn wa sì ń balẹ̀, ọkàn àtọ́jà balẹ̀, ọkàn gbogbo àwọn aráàlú náà balẹ̀ pé gbogbo àwọn tí wọ́n ń bọ̀ wá bá wa ṣe ayẹyẹ ọdún Òṣogbo ayọ̀ ni gbogbo wọn náà máa dé wá wa. Mo wá fi àsìkò yìí rọ gómìnà wa kan dákun kan jọ̀ọ́ bí wọ́n ṣe bá wa pèsè ààbò títí tí a fi ṣe Ìbọ̀ríbadé iná ni kí wọ́n tó bá pèsè ààbò tí èyí ó tún ju eléyìí lọ ní ìgbà tí a bá ṣe àṣekágbá ayẹyẹ ọdún Ọ̀ṣun-Òṣogbo léyìí tí ó wáyé ní ọjọ́ Jímọ̀ tí ó ń bọ̀ yìí. A gbà ládùúrà bí ọdún yìí ṣe dùn tó yìí, ọdún tí tó ń bọ̀ náà Ọlọ́run jẹ́ kí ó tún dùn jù báyìí lọ. Ẹ ṣé o. Ká wá tí àwọn aláṣẹ ká sí bí wọ́n ti ṣe lè dá èyí tí rí náà ní pé wọ́n túbà ní wọ́n tún sẹ́kù ṣùgbọ́n wọ́n túbà tún sẹ́kù bọ́ Òṣogbo ìlógún bọ́tẹ̀ bá wà kì í jáde. Pẹ̀lú láti Òṣogbo àwọn àparẹ́mọ́ ní kọ́tẹ̀ Òṣogbo kan tè wọ́n ní. Ní aláṣẹ́kù tó ló wá ń dò sí àwọn akẹ́kọ̀ọ́ ìwọ alábára wá jẹ káàbára wá ní. Ẹ̀rí pé àkànṣe àdúrà tọdún tó yàtọ̀. Èyí tó fà náà ni pé wọ́n lómi tútù. Omi tútù. Omi tútù. Ẹ̀rọ. Omi tútù ẹ̀rọ ilé ìjọba àti ìṣòro èyí a máa kójú lé bí ìgbẹ́ ìgbà míì tí tútù a máa wọ́n lábá wá sí tó ta ní òun àwọn akọ́ṣẹ́kù àdúgbò lọ́dọ̀ rẹ̀ nípa lórí ogún tí ń sọ yìí àwọn ọlọ́rọ̀ mọ̀ báyìí ọpẹ́ wà. Kò sí bí ó ti ṣe tó ló fà ní ọpẹ́ lẹ̀ torí ọpẹ́ la fi péjọ lónìí wọ́n wá yọ ọpẹ́ kò lọ́rùn Òṣogbo láéláé. So a dúpẹ́ lónìí tá à ń ṣe ìṣẹ̀ṣe àwọn bàbá wa ní tá à ń ṣe lónìí gbogbo orí ládéládé tó ṣe àwọn bàbá wa sílẹ̀ lẹ̀ tó sì já àwọn bàbá wa ńlá wa ṣe lónìí tẹ́rí bá a ṣe ń bọ wọ́n lọ́dọọdún nù tí fi ń tùbà tí fi ń tùṣẹ́ fún ìlú ńlá wa ṣe lónìí bá sì ṣe tẹ̀tò ní bá sì ṣe tẹ̀mí náà nù bá sì máa ṣe lọ láéláé tá à ní parun nù ńlá wa ṣe lónìí kò sì nífẹ̀ẹ́ lè ṣàṣe mọ́ lágbára Elédùmarè ẹ ṣeun thank you. Orúkọ tèmi ni ọmọọba Bello Abijele Ọláwálé tí mo wá láti ìdílé Ọ̀múmúyìwá Láróyè Pélébà Òṣogbo. Ayẹyẹ ọdún Ìbọ̀ríbadé Àtaọ́jà ti Òṣogbo tá à ń ṣe lénìí ó jẹ́ nǹkan pàtàkì fún ìlú Òṣogbo fún bàbá wa Àtaọ́jà ti ìlú Òṣogbo náà nítorí pé tí ayẹyẹ
ìmúrasílẹ̀ ọdún Ọ̀ṣun-Òṣogbo bá ti ń bọ̀ báyìí ni a máa ń ṣe àwọn ètò lórí kọ̀ọ̀kan tó jẹ́ pé àwọn ilé tá ti ṣiṣẹ́ yìí a ṣe ìwọ̀ pópó, a ṣe olójú mẹ́rìndínlógún. Ilé ìta tó ń ṣe lónìí náà ni Iboriade ọba Kabiyesi ọba Jímọ̀ Abídèmí Oyètúnjí Ọlánìpẹ̀kun Láróyè ẹlẹ́ẹ̀kejì Àtaọ̀jà ti ìlú Òṣogbo. Ilé tí bàbá fi ń bọ orí wọn lónìí pé kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ẹ rí wípé nígbà tí ètò máa fi bẹ̀rẹ̀ wọ́n kó gbogbo nǹkan tó jẹ́ ohun ẹ̀ṣọ́ bàbá wọ́n kó jáde síta. Ilé la rí ìlẹ̀kẹ̀, tá a rí ọ̀pá àṣẹ, tá a rí ìrùkẹ̀rẹ̀, tá a rí ọ̀pá tìlẹ̀ ọba, tá a sì rí gbogbo ohun tó jẹ́ ẹ̀ṣọ́ ara ọba, adé ni, bàtà ni, gbogbo ẹ̀ ni wọ́n kó kalẹ̀. Eléyìí túmọ̀ sí wípé wọ́n fẹ́ bọ gbogbo ohun tí ọba ń lò tó ń jẹ́ ohun ẹ̀ṣọ́ fún ọba, kó má gbàbọ̀dé fọ́ba, kó má ṣiṣẹ́ sí lòdì fọ́ba, kí ọba ó lè pẹ́, kọ́ba ó lè gbó, kọ́ba ó lè tọ́, kí ọba ó sì lo àwọn nǹkan yìí láti tún fi súre fún ìlú Òṣogbo kí ìlú lè bá mọ tùbà túṣẹ. So ó jẹ́ nǹkan ohun àmúyẹ tá à ń ṣe lónìí. Then bákan náà tá a bá ti ń ṣe àwọn nǹkan yìí ní ìlú Òṣogbo, bàbá wa wọ́n pèsè gbogbo tẹ́nu ń jẹ, àádùn ni, ìrèké ni, atare ni, iyọ̀ ni, oyin ni, gbogbo tẹ́nu ń jẹ pátá lórí ọ̀gẹ̀dẹ̀. Gbogbo àwọn nǹkan yìí ló ní ìtumọ̀ kọ̀ọ̀kan tó mú dání. Ẹ bá jẹ ọ̀gẹ̀dẹ̀ ó fẹ́ ká ró dẹ̀hùn ni. Bá ti bọ orí wọn, gbogbo ẹni tó bá ń yọ́nú sí Àtaọ̀jà ìlú Òṣogbo tó ń yọ́nú sí ìlú Òṣogbo àrọ́mọdẹ̀hùn náà. Gbogbo ẹni tí bá ń bínú ọba, Elédùmarè ni ó bá pẹ̀tù sí wọn nínú. Gbogbo àwọn tó ń jẹ́ ìdílé ọlọ́mọba pátá nílùú Òṣogbo ni ó péjú pésẹ̀ sí ọ̀dọ̀ bàbá nírú ọjọ́ òní. Ìyẹn ní Àtaọ̀jà tó bá ti wà lórí ipò ni wọ́n péjú pésẹ̀ nírú ọjọ́ òní láti wá bá bàbá wọn bọ orí wọn, kí wọ́n gbó, kí wọ́n tọ́, kí wọ́n dàgbà sóyè, kí wọ́n jà wọ́n ará ṣáájú lọ. Bí wọ́n ṣe ń ṣe ní látàyè bàbá wa Gbádéwọ̀lú àkọ́kọ́, Láróyè àkọ́kọ́ tó jẹ́ Gbádéwọ̀lú the first ní ìlú Òṣogbo. Torí ìpolé bàbá ti wá, tí wọ́n ti wá tẹ̀dó síbí látàrí àwọn ìtàn tó rọ̀ mọ́. Láti ìgbà náà láti ti ń ṣe pẹ̀lú àwọn ọba tó ti jẹ lẹ́yìn wọn tó fi wá dórí Láróyè ẹlẹ́ẹ̀kejì báyìí. Ọlọ́run jẹ́ kí bàbá kí wọ́n gbó, kí wọ́n tọ́, kí wọ́n pẹ́ fún wa. Odò Ọ̀ṣun táwọn wò lọ́nà náà ká ṣe láyọ̀, kó já sáyọ̀, kó já sọpẹ́, kó sì já sí dùn náà àtàláfíà délẹ̀ fún wa. Ẹ ṣé o.
ọmọ olóbìwọ̀rọ̀ ti wọ̀ èyí tó fẹ́ tẹ̀yàwó sápò ẹni èyí tó fẹ́ tẹ̀yàwó sínú gbére ẹranko burúkú àrò òmùjẹ ẹ̀yin lọ́mọ ẹ̀rọ fẹ̀díyàyà ọmọ ẹ̀rọ fẹ̀díyàyà ọmọ àlápàlàmùdà nílé ọlọ́sí ọmọ bí kò bá pàpò bí kò gbé tán yóò jó orúkọ tẹ̀yìn jẹ́ lọ́la ẹ̀yin lọ́mọ adé lójú ogun ẹ̀yin lọ́mọ àgbàṣẹ́ jìnnà kí lè rèé ránṣẹ́ ọmọdé ṣe jẹ́ kí ẹni ọba lóògùn sọ́nà àgbàbí ọmọ aládìgbẹ̀kú àgbàbí ọmọ aláwòye ọmọ abẹ́ni òní tètè kú ìgbà ọdún ọdún kan lu. Ọlọ́mọ ìjẹsà ṣe orílẹ̀ ọ̀wá ọmọ onílé ìjẹsà orídì sánú ẹ̀wù lọ́wọ́ sí lámọ̀dé náà èyí lọ́mọ olóbì wọ́wọ́ ti rí wọ́ ọmọ olóbì wọ̀wọ̀ ti rí wọ̀ èyí tó fẹ́ tẹ̀lé àwọ̀ sáàpù ẹni èyí tó fẹ́ tẹ̀lé àwọ̀ sínú pé ọmọ burúkú àrò òkúta èyí lọ́mọ ìyá ọmọ ẹ̀rọ ọmọ àrápàlàmùdà nílé ọlọ́sí ọmọ bí kò má pàpò bí kò pè tá yóò dórúkọ tẹ́yìn jẹ́ lọ́la ẹ̀yin lọ́ máa gbé lójú ogun ẹ̀yin lọ́ máa gbà séjùbọ̀ kí léwé pè ránṣẹ́ ọmọdé ṣe jẹ́ kí ìrẹ́nìrẹ́ bá ní ogun òye tún jà kọ̀bí láyé ẹgbẹ́ bẹ́ẹ̀ wọ́n dì í sí apá o láyé gàmbá yìí wọ́n dì í sẹ́yìn láyé bàbá àbí òye. ọmọ àṣàlà òròkì tí wọ́n kọ̀ ní tẹ́ tí gbẹ́gbẹ́ lọ́tọ̀ Òṣogbo òròkì lẹ́yìn lákòókò ẹ̀yìn kéke olè dídán tí fèrè rẹ̀ fọ́ọ̀mù bẹ́ẹ̀ tí ẹ̀ ní àwọn ọmọ àtùpà mẹ́ẹ̀ẹ́dínlógún tí wọ́n tàn lórí òkè ilé bẹ́tẹ̀fọ́dà àtẹ̀fọ́dà àtẹ̀fọ́dàpọ̀ inú ilé àtẹ̀fọ́dàmọ̀lẹ̀ ilé owó ilé ọmọ ìnáwó aṣọ fún wa gbogbo ẹ̀ka